mo bú yẹ o ti ṣe tìpẹ́ o ní gbádùn ẹ ti burú ẹ ti burú náà mo burú mọ́ ẹ ti burú o ní sórí rẹ ṣé bí ìyàwó ẹ lọ sílé your wife told me say if I no dey around I no live here o lè ní ayé òní. wait now boss my money ẹ ti burú mọ́ ẹ ti burú mọ́ ẹ mo burú mọ́ mo burú mọ́ ẹ ti burú mọ́ ẹ ti burú mọ́ ẹ ti ẹ lè padà. wait now be calming down now what all this thing you are doing. Give me my money. You are big more than this now. Please now. Give me my money now. All this going that I'm going out is for me to pay to be able to pay you now. Why are you doing like this? Kò tún rìnrìn orí burúkú lọ, kò tún máa rìnrìn òṣìkiri, kò tún dé, kò tún máa ṣó tí àrùkú ó jáde. Ṣó rò pé ó rò pé ó jáde. Ayé rẹ̀ tà sá. Ẹ ti dẹ̀gbẹ́ gbígbélé lọ sẹ́gun sí white hair in your beard. Easy.